nítorí wàhálà àwọn agbébọn. Ibẹru gba ọkàn àwọn aráàlú l'Ondo. Ìròyìn tá à ń gbọ́ láti àwọn apá ibìkan nípínlẹ̀ Ondo ni pé inú ìfòyà ńlá làwọn èèyàn ibẹ̀ wà nítorí ìkọlù gbogbo ìgbà táwọn Fúlàní darandaran ń ṣe sí wọn. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, àwọn agbègbè kan níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ní kinní ọ̀hún kàn gbọ̀ngbọ̀n jùlọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tí wọ́n ti fojú winá rẹ̀ láti ọ̀dọ̀ àwọn agbébọn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí láti ìgbà pípẹ́ wá. Wọ́n ní ṣe ló dàbí pé kàkà kéwì àgbọ́nrọ̀ pípele ló túbọ̀ ń pele sí i lọ́rọ̀ ìpani nípakúpa, ìjínigbé àti bíba ohun ìní àwọn èèyàn jẹ́ tó ń fi ìgbà gbogbo wáyé lágbègbè wọn. Ohun tí ìwádìí kan sọ ni pé lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn nìkan àwọn àgbẹ̀ bíi 4,000 ni wọ́n ti kó àgbákò ikú òjijì látọwọ́ àwọn òṣìkà ẹ̀dá wọ̀nyí láàrin ọdún 2015 sí àsìkò tá a wà yìí, tí àwọn olùṣèwádìí míì sì tún fìdí ẹ̀ múlẹ̀ pé ó tó bí 8,273 8,343 àwọn àgbẹ̀ ní gbogbo Nàìjíríà tí wọ́n ti kú sínú rògbòdìyàn tó sábà máa ń wáyé láàrin àgbẹ̀ àtàwọn darandaran láti ọdún 2005. Ìpèníjà lórí ọ̀rọ̀ ètò ààbò yìí sì wà lára ohun tó ṣokùnfà bí àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó ń ṣàkóso ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ṣe fìmọ̀ ṣọ̀kan tí wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ tiwọn, èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Àmọ̀tẹ́kùn lọ́jọ́ 9 oṣù kínní ọdún 2020. Kì í ṣe pé àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn kò gbìyànjú tó, nítorí ó kéré tán àwọn ọ̀daràn tó tó bí 200 lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀hún nípínlẹ̀ Ondo tẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì péré nínú oṣù kejìlá ọdún 2023 tá a lò tán yìí, tí wọ́n sì ṣe àfihàn wọn fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ wọn tó wà l'Ákúrẹ́. Púpọ̀ nínú àwọn afurasí tí wọ́n ṣe àfihàn wọn nígbà náà lọ́wọ́ tẹ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀. Ohun tó mú kọ́rọ̀ àwọn ọ̀daràn wọ̀nyí wá di ẹgbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ bí wọ́n ti ń pa ọ̀kan ní òmíì ń rú ló ń ṣe àwọn èèyàn ní kàyéfì. Ẹnìkan tó porúkọ ara rẹ̀ ní Tinúọlá tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àrígídí Àkókò lòun ń gbé lóòótọ́, ṣùgbọ́n ṣe lójora máa ń mú òun nígbàkúgbà tí òun bá ti ń rìnrìn àjò láti lọ kí ọ̀rẹ́ òun kan tó wà ní Ifọ̀n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀, nítorí àwọn darandaran tí wọ́n ti sọ ojú ọ̀nà ibẹ̀ di ojúkò iṣẹ́ ibi wọn tí àwọn Àmọ̀tẹ́kùn kò sì tí ì rí ohunkóhun ṣe sí i. Ọba àlàyé kan tó kọ̀ láti dárúkọ ara rẹ̀ ní ṣé lòun tún ní láti gba àwọn ọlọ́dẹ fún àwọn Àmọ̀tẹ́kùn tó wà nílùú tí òun ń darí lórí ètò ààbò tó mẹ́hẹ lágbègbè òun. Akẹ́kọ̀ọ́ jáde kan láti fásitì Adékúnlé Ajásin tó wà lákùngbà Àkókó nínú èrò tirẹ̀ ní ohun tó hàn gbangba ni pé apá àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn kò fi bẹ́ẹ̀ ká wàhálà ètò ààbò tó ń bá àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ fínra pẹ̀lú ìpànìyàn láti ọwọ́ àwọn agbébọn tó sì ń tẹ̀síwájú láwọn ìlú bíi Òkèlùsẹ̀, Ifọ̀n, Mọ́légé, Arímọ̀gìjà. Ìṣẹ̀lẹ̀ yìí ló ní ó mú káwọn òbí òun sá kúrò lágbègbè náà tí wọ́n sì lọ ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n òun kan nílùú Oǹdó lọ́wọ́lọ́wọ́. Ó ní ohun tí òun gbọ́ ni pé àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn gan ti sá kúrò láwọn agbègbè náà lẹ́yìn tí wọ́n pàdánù àwọn òṣìṣẹ́ wọn 5 sọ́wọ́ àwọn agbébọn. Àjálù yìí ni wọ́n ní kò yọ àwọn àgbẹ̀ sílẹ̀ rárá, pẹ̀lú bó ṣe jẹ́ pé púpọ̀ wọn láwọn ọ̀dájú agbébọn yìí ti rán sọ́run ọ̀sán gangan nígbà tí wọ́n sì pa àwọn míì ní àpasáyé. Nígbà tó ń ṣàlàyé ohun tójú rẹ̀ rí, àgbẹ̀ kan tó porúkọ ara rẹ̀ ní Fẹ́mi Adéyẹlé ní òun sì ń rán ọgbẹ́ àdá àjínà táwọn Fúlàní darandaran dá sí òun lára títí di àsìkò yìí. Ó ní lójú òun báyìí làwọn Fúlàní ṣe ń ba ẹ̀gẹ́ bíi 50 sáré tí òun gbìn sínú oko nílùú Ìgbàrà Òkè níjọba Ìfẹ́dọ̀rẹ́ jẹ́ tí òun kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀. Ó ní nígbà tí ara òun kò gbá mọ́ tí òun sì jáde sí wọn níbi tí òun farapamọ́ sí, ṣe làwọn Fúlàní ọ̀hún sọ èdè sí màálù wọn tí wọ́n sì pagbo yí òun nìkan ká nínú igbó. Ibi tó ní òun ti gbé fóònù láti díbọ́n bí ẹni ń pe àwọn Àmọ̀tẹ́kùn ló ní àwọn oníṣẹ́ ibi náà ti ṣínà àdábò òun tí wọ́n sì kun òun bí ẹran kí wọ́n tó sá lọ. Àgbẹ̀ míì ọ̀gbẹ́ni Yẹlé Adáníjọ nínú ọ̀rọ̀ tirẹ̀ ní ṣe ni wọ́n máa ń dènà de àwọn lọ́nà oko tí wọ́n á sì yọ sí àwọn lójijì láti ṣe ìkọlù sí àwọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, adarí ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo, Akọgun Adétúnjí Adélẹ́yẹ ní irọ́ pátápátá ní ìròyìn pé àwọn èèyàn ń sá kúrò níbikíbi nítorí ìkọlù àwọn agbébọn. Ó ní àlàáfíà làwọn ìjọba ìbílẹ̀ 4 tó wà lákòókò yìí wà.
tí kò sì sí ìròyìn ìpayà tàbí ìkọlù láti ibikíbi. Adélẹ́yẹ ní àwọn èèyàn ìpínlẹ̀ Ondo fúnra wọn lè jẹ́rìí sí i pé kò sọ̀rọ̀ ìdigunjalè tàbí ìjínigbé níbikíbi láti ìgbà díẹ̀ sẹ́yìn, nítorí gbogbo wákàtí tó wà nínú ọjọ́ láwọn ẹ̀ṣọ́ aláàbò fi ń pèsè ààbò fáwọn aráàlú, tí ìgbésẹ̀ yìí sì so èso rere púpọ̀ lásìkò ọdún tó kọjá yìí. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.